Ṣé ìfẹ́ nìkan ló tó láti kọ́ ilé? Ìfẹ́ dára, ṣùgbọ́n òye àti sùúrù ló ń jẹ́ kí ìfẹ́ dúró. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ni Alaga De Topsy. Ẹ káàbọ̀ sí ìṣẹ́jú kan pẹ̀lú Alaga De Topsy, ibi tí a ti ń pín ọgbọ́n, ìmọ̀lára, àṣà wa àti àwọn ìmọ̀ràn tó máa ń jẹ́ kí ayẹyẹ yín dára jùlọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ṣe pàtàkì gan-an nínú ìgbéyàwó: ìfẹ́. Bẹ́ẹ̀ni, ìfẹ́ ṣe pàtàkì, ṣùgbọ́n ìfẹ́ nìkan kò tó. Nígbà tí ìṣòro bá dé, sùúrù ni yóò ràn yín lọ́wọ́. Nígbà tí àríyànjiyàn bá wáyé, òye ni yóò mú kí ẹ rí ojútùú. Nígbà tí àṣìṣe bá ṣẹlẹ̀, ìdáríjì ni yóò tún ọkàn méjèèjì ṣe. Ọ̀rọ̀ Yorùbá sọ wípé sùúrù báyìí ni baba ìwà. Torí náà, ẹ má ṣe kọ́ ilé yín lórí ìfẹ́ nìkan, ẹ tún kọ́ lórí sùúrù, ìmọ̀ràn rere àti ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ní Alaga De Topsy, a gbà pé ilé tó lágbára kìí ṣe torí ayẹyẹ tó gbajúgbajà, torí àwọn ìlànà rere tí ọkọ àti aya fi ń gbé pọ̀ ni. Alaga De Topsy, grace in every word, class in every event. Èmi ni Alaga De Topsy. Ilé tí ìfẹ́, sùúrù àti òye bá wà, ilé bẹ́ẹ̀ kìí ṣòro láti dúró. Kí Ọlọ́run fún gbogbo ilé ní ìfẹ́ tòótọ́, ọgbọ́n láti yanjú ìṣòro àti oore-ọ̀fẹ́ láti gbé pọ̀ ní àlàáfíà. Kí gbogbo ẹni tó bá bá yín pàdé sì rí ìwà rere Kristi nínú yín. Àmín.